Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Ṣé wọ́n sọ gbogbo àwọn ọba tí wọ́n padà sá kúrò ní Kwara State tí wọ́n ọdọba tó lọ ń gbẹ̀yìn odi, tẹ bá rántí pé ìyá wa kan wọ́n jáde, wọ́n ní odò kan wà ní Kwara tí wọ́n ní kí wọ́n sáré lọ bọ. Wọ́n lọ́mọ kékeré lórí ìràn yẹn pé ẹ sáré lọ bọ odò báyìí o, kó má di pé wọ́n á máa gbé ọba gbé ìjòyè, kó má di pé àwọn ọba wa wọ́n á máa fi orí adé sunú igbó. Ṣé wọ́n jẹ́ kí wọ́n bọ́? Ṣé wọ́n gbà kí wọ́n bọ́? Wọ́n dẹ̀ ń tẹnu pé Kwara ní kí ó máa ṣẹlẹ̀ ní Kwara State. Bàbá mi ọba Ìlà Ifá wọ́n sọ. Àwọn tá a lè pè nígbà yẹn a pè wọ́n a sọ fún wọn wípé bógun ò ṣe ní wọ ilẹ̀ Yorùbá, bí wọn ò ṣe ní máa jí wa gbé, bí ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá bí ò ṣe ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, wọ́n sọ. Olúwo ẹni tó ń tọ̀yàn ògọ̀, ẹni tá à ń tàn ní ògbọ́n. If you believe Olúwo don't know what he is doing, you are deceiving yourself. Tó bá nígbàgbọ́ pé Olúwo ó kàn ṣe kọ́tàkọ́tà ní Olúwo, tó bá bìí pé Olúwo is 100% Islam, you are lying, you are deceiving yourself. Now Olúwo is now coming out pé káwọn babaláwo kí wọ́n wá ṣe nǹkan. Even Olúwo go to the extent pé òun á fún wọn lówó. Ẹ̀mí Rashidi Ìwó, èyàn ò ní di òpó orúmọ ilẹ̀ mú kó tọrọ jẹ. Owó yẹn lè máa pọ̀ tabua, ó lè máa pọ̀ rẹpẹtẹ, owó yẹn lè máa yàmùrá, ṣùgbọ́n yẹn ò ní jẹ́ǹjẹ ọ̀tá. Ó ní kí àwọn bàbá wa ẹlẹ́bùúbọn àràbà, káwọn àràbà kan wá gbowó lọ́wọ́ tiẹ̀. Ìwọ Rashidi ọmọ àràbà, bàbá mi ẹlẹ́bùúbọn ọgbà àtọ́yísà, 1 mílíọ̀nù ìwọ ẹ̀mí àìwò yìí, ọmọ àràbà ẹyọ kan máa rà ẹ́, ọmọ wọn ẹyọ kan ó máa rà ẹ́. Olúwo is talking náà pé kí àwọn babaláwo kí wọ́n bọ́ta. Tó bá ń gbọ́ oníràdaràdá of the highest order, ẹ̀mí àwò ni. Àwọn tí wọ́n dẹ̀ ń tẹ̀lé, tẹ́ bá ń gbọ́ òpònú Nigeria Limited, àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Máa play fídíò yẹn fún yín. Ẹ wá lè lọ sí péèjì bàbá mi ọba Ìlà Ifá lórí YouTube. Kẹ́ lọ wo fún fídíò ẹ̀, máa play díẹ̀ fún yín. Wọ́n dẹ̀ play ìyàwó kan náà tí wọ́n sọ gbogbo ẹ̀. Náà ẹ wá ń pàwọ́ oníṣẹ̀ṣe. Wéré ẹ wá ń pe àwọn oníṣẹ̀ṣe, wọ́n wá gbà yín nísìn. Àṣà ò kí ló máa mú àwọn oníṣẹ̀ṣe wá gbà yín nísìn? Kíkí ni má bàa ṣẹlẹ̀. Gbẹ̀yìn tẹ̀ ń kí mi, mo kí yín ẹ̀ka rẹ̀ ká sí ẹ̀ka lẹ́kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bàbá yín, Yorùbáwùyí lórúkọ mi, Ayélàgbé Àbẹ̀ní ni mo jẹ́. Èní ni 17th of June 2026, ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́. Ilẹ̀ Yorùbá ó ti rí bó ṣe rí for now. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n bá wa tutù, wọ́n bá wa tún ṣe, wọn ò ní jẹ́ kákàgbákò àbúrú. Rashidi Olúwo
ó ṣe lára ẹ̀ tó bá ń gbọ́ ọmọ tán lára ọmọ tó ń jẹ eérú Emir Olúwo ni àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé gbogbo ẹni tẹ̀ǹkì ni mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò ní ètò Yorùbáwùyí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ gbọ́ wípé wọ́n dífá wípé kí gbogbo ọba ilẹ̀ Yorùbá kó má di pé wọ́n á máa gbogbo àjogún máa wọlé wọ́n máa gba nǹkan wọn wọ́n á máa pa wọ́n gbogbo ìjínigbé tó ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti dá ifá ọdún tó máa ń dá lọ́dọọdún tó tí Rashidi Olúwo bá ń sọ̀rọ̀ pé káwọn ọba pé káwọn onífá àwọn oníṣègùn kán wá gba owó ẹ bá mi sọ pé kò gbádùn ẹ bá mi sọ pé kò ní àlàáfíà gbowó lọ́wọ́ ta ni lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n lówó lọ́wọ́ Rashidi Olúwo ṣe olówó lọ́wọ́ àbó ń tán àwọn èèyàn ifá ní kí wọ́n lọ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá bọ́dọ̀ jẹ́ máa ń sọ ìlú bá ìlú ní ìlú kọ̀ọ̀kan màálù ẹyọ kan ní ifá ní kí gbogbo wọn lọ fi ró ìlú wọn kán fi ṣẹbọ kán fi ṣètùtù ǹjẹ́ yìí gbọ́ nípa ẹ̀ wọ́n ò ṣe àbùdù ramoni àbùdù sondoko àbùdù gùngùngùn làwọn bá wá ń jẹ́ ń sìn over 30 ìlú ni ọba ti sá kúrò ní Kwara State ẹ wá wo iye ọba tí wọ́n ẹ má kí n bọ́kọ̀ lọ sílé olóró kí tó play Olúwo ẹ ká kọ́ lọ sọ́dọ̀ bàbá mi ọba Ìlà Ifá. ní kí n kú lọ bá ọba Ìlọrin kí n ṣe ṣéwù o kábíyèsí o pé a ní rí láburú nílùú ire ni a máa máa rí ìlú Ìlọrin nǹkan báyìí ni mẹ́sẹ̀gì tó ń yọ àwọn ọmọ ńlá lọ́tún lọ́sì bóyá nítorí ipò tí mo wà ló ṣe jẹ́ pọ́dọ̀ mi ni ó ń darí sí pé kí n lọ bẹ̀ wọ́n kí n rawọ́ rasẹ̀ kán jẹ́ aṣọ ọdún Yemọja pé Yemọja gan ó wà lórí kí ìlú Ìlọrin wọ́n ṣàní Yemọja ló nídìí àpẹ̀ ní ìwà láti ibẹ̀ ṣùgbọ́n bóyá ipò adé tí Elédùmarè ti dé mi látọ̀run wá òun ló fà. kì í ṣe àkọ́kọ́ o bó ṣe máa ń sùn síbẹ̀ nìyẹn o bó ṣe máa ń sùn síbẹ̀ nù o. farahàn mi ò wá láti wá ṣe ọdún nítorí wípé mò ń wábi tí màá ti ṣọdún irúnmọlẹ̀ ló rán mi iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè tá a bá ti ń bọ Yemọja ní ìlú Ìṣẹ̀yìn yìí gbogbo àgbáyé a máa rítura àní mọ ìnira Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí ó ní kẹ́nikẹ́ni má ṣe súngbà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lára òun adífọ́fọ́ ló gbòjì gọ̀lọ̀ èyí tí ń ṣàwọ lọ sí ìlú àwọn ẹlẹ́yẹ ẹbọ làwọn ní kó máa mú ṣe ó gbẹ́bọ níbi òrúbọ ó lèmi ti dológbò dúdú èsè gọ̀lọ̀ ní máa bá wọn yín gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀ ológbò kì í kú sógun àjẹ́ gọ̀lọ̀ ní máa bá wọn yín o gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀ wọ́n ní tútù dòdò tútù níní adífáfó Olúwẹ̀rí màgẹ̀tì àtòjò àtẹ̀rùn ilé Olúwẹ̀rí kì í gbóná ilé wo ní gbóná ọ̀dẹ̀dẹ̀ wo ní dàrú ọmọ ní kú mọ́ wa lọ́wọ́ àní folú ọmọ ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìgbóná ò ní mú wa àní rógun sá síbí sá sọ́hùn sá kákàkiri àní rógun àṣetá àbọ̀n àní rógun àgbàrá ẹ̀jẹ̀ àní rógun ẹyẹ sá sínú ilé ẹ̀ gbọ́dọ̀ jáde wá ló ní òtún arẹrẹ rẹtẹrẹrẹ babaláwo Olúwẹ̀rí ló dífá fÓlúwẹ̀rí Olúwẹ̀rí ló ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ẹbọ làwọn ní kó máa mú ṣe ó gbẹ́bọ níbẹ̀ òrúbọ Olúwẹ̀rí ìyá mi abiyamọ tòótọ́ ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gòrí ọ̀tá lọ á wá da oore ńlá á dà sí wa lọ́wọ́ ojú òní tì wá o ire gbogbo á wọlé tọ̀ wá. ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá tí. ẹ bá mi túbọ̀ yẹn gbọ́ dáadáa. mò ń wábi tí màá ti ṣọdún irúnmọlẹ̀ ló rán mi iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè tá a bá ti ń bọ Yemọja ní ìlú Ìṣẹ̀yìn yìí gbogbo àgbáyé a máa rítura àní mọ ìnira Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí